Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín. Ìyá mi bàbá mi wípé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò sì tún ní fọ́. Àwa la ó máa bá, ẹ̀yin náà la ó sì máa bá o. Ikú kò ní wá gbéṣẹ́ o. Lọ́la ṣe èdùà. Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀ṣẹ̀ ni pé a jẹ́ ọmọ Yorùbá ni? Ẹ dákun ẹ sọ pàtó ẹ̀ṣẹ̀ tí ọmọ Yorùbá ṣẹ̀ gan-an. Bàbá wa Ọọ̀nì-Ifẹ̀ Oòyè. Ṣẹ̀ṣẹ̀ ni o, kí ni ẹ̀ṣẹ̀ gbogbo àwa ọmọ Yorùbá tó fi dàbí wípé ó ń ṣe níbi kẹ́ ẹ ṣáà tà wá sóko ẹrú? Bẹ́ẹ̀ ni, kí ni ẹ̀ṣẹ̀ wa tó fi dàbí pé ó ń ṣe níbi pé kí ká ṣáà má bọ́ kúrò lóko ẹrú? Ara ń tà dẹ̀ ń sọ rèé. Ara ń tà ń sọ rèé pé ṣé bá a ṣe máa lajúlẹ̀ tá a máa wò tá ò sì ní ṣe kankan lélẹ̀. Nígbà tí Ṣeun Kútì, ìyẹn ọmọ Fẹlá yìí, tó máa jáde tán máa sọ kọ́tọkàntán lẹ́nu. Torí kọ́tọkàntán lèmi gbà lèmi kà á kún. Torí ẹni tó bá ní làákàyè kò ní wí kọ́tọkàntán òṣì tó ń jábọ́ lẹ́nu ẹ̀. Ṣọ́mọ Yorùbá dẹ̀ líle báyìí. Ṣọ́mọ Yorùbá lélẹ̀ torí wàá ti mọ̀ wípé ara àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá lélẹ̀. Àgbéwọ̀ lélẹ̀. Bàbá ò dẹ̀ ṣe báyìí. Ìtàn ló fẹ́ gbọ́. Bàbá ẹ̀ kò ṣe báyìí. Níbo lòun ti wá rórí burúkú? Torí nígbà tó máa sọ̀rọ̀ ń sìn, ó sọ pé ẹni tó bẹ́ gbé àwọn ọmọ Yorùbá àpótí ló kàn tọ́ ẹ̀kọ́ gbé. Ẹ̀yin náà gbọ́ kọ́tọkàntán. Lẹ́yìn láàárín mi àti ṣàpótí ló kù wá kan, ṣàpótí ìbò ló kù wá kan. Ṣé nǹkan tá a ní ìdí nìyẹn? Ẹ̀yin náà máa wo kọ́tọkàntán tó ń jábọ́ lẹ́nu Ṣeun Kútì. Ẹlẹ́gẹ̀ẹ́sì tí bàbá ẹ̀ fi lẹ́rìí. Ó jẹ́ kó lọ wẹ orí ẹ̀ ni. Tẹ́ ẹ̀ bá gbàgbé náà ó ti ṣe bẹ́ẹ̀ rí nígbà tí ọmọ Adéyẹmọ bàbá Sunday Igboho Òòṣà tí bàbá tó ń sọ fún bàbá pé bàbá ń dìde fún Yorùbá Nation, wọ́n ń pariwo pé Yorùbá Nation fẹ́ bọ́. Ṣé yẹn ló kàn wá kàn tó fún Sunday Igboho Òòṣà bàbá tó fún bàbá tiwa lóhùn? Òun ti gbàgbé pé ṣé ẹgbẹ́ ń bígo ni àbí ẹgbẹ́ tàbí tọ́gbà tó fi lanu gbàgà bíi ìtàkùtì ọlọ́dẹ tó fi wá jẹ́ wípé ọmọ Adéyẹmọ ni ó mọ sọ̀rọ̀ sí bó ṣe wù. Ìyẹn ni kankan torí mo fẹ́ mọ ẹ̀ṣẹ̀ ọmọ Yorùbá gan-an. Mo fẹ́ mọ ẹ̀ṣẹ̀ ọmọ Yorùbá tó fi jẹ́ wípé ẹnikẹ́ni tó bá dìde fún òmìnira ilẹ̀ Yorùbá àfi bí kó parí ẹ̀ sẹ́yìn odi. Ó ṣe jẹ́ pé ẹni tó bá sọ pé Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú àfi bí kẹ́ ẹ mú á sẹ́yìn odi ṣáà ló máa ń ṣe yín. Gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá yìí, gbogbo ẹ̀yin ìjọba Nàìjíríà yìí, ẹ wá gbọ́ nǹkan tí Ṣeun Kútì lanu gbàgà bíi ìtàkùtì ọlọ́dẹ tó sọ. Bẹ́ẹ̀ ni náà torí mo believe pé kò lọ́pọlọ. Ìgbà tó máa sọ̀rọ̀ sí, ó ní all over the whole Africa, all over the whole continent gan. Wípé kò jẹ́ kí tó jẹ́ Áfíríkà tó jádúláwọ̀ kò jẹ́ kí wọ́n allow Kẹ́mi Badenoch. Ó ní kò yẹ kó allow Kẹ́mi Badenoch kó tún tẹ̀sẹ̀ wọ ní Áfíríkà ní orílẹ̀-èdè Áfíríkà yìí o. Ní Áfíríkà ìlú Kẹ́mi Badenoch kò lẹ́tọ̀ọ́ àti wọbẹ̀ mọ́ ẹ̀gbọ́. Ẹgbẹ́ bígo. Àní ṣẹ́rí Ṣeun Kútì yìí, èmi sọ fún wọn pé bàbá yìí ó dà pé ó fẹ́ kù wọ́n lára díẹ̀. Igbó tẹ̀ ń lò bá yín lára mu. Ẹ pààrọ̀ gbó yín o. Bàbá Ṣeun Kútì ẹ pààrọ̀ gbó yín o. Torí ìgbà tí bàbá gan fa tí wọ́n gan kò wọ́ọ̀sì bí báyìí lára ti yín o. Ó ṣe wá jà láti yín ló ti ń rìyà tì. Ẹ pààrọ̀ gbó tẹ̀ mu o. Bẹ́ẹ̀ ni náà torí ó ṣe jẹ́ wípé ẹni tó bá ti dìde sòótọ́ ẹ bá tiẹ̀ kúkú gba ECOWAS lọ́kẹ́ ẹ sọ. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Wípé ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbèsè yìí àwọn politician láì nítorí kọ́bọ̀kọ́bọ̀ tọ́rọ́kọ́bọ̀ tẹ́ ẹ̀ ń rí gbà, nítorí kọ́bọ̀kọ́bọ̀ tó ń jáde nítorí àwọn àǹfààní tẹ́ ẹ̀ ń rí tẹ́ ẹ kọ̀ láti sọ òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run á mú yín. Bẹ́ẹ̀ ni o, nítorí tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ṣe bọ́ọ̀dọ́ nìwọ náà ṣe bọ́ọ̀dọ́ ni ẹ ṣe bí máa wọ̀ ẹ́ wo torí tẹ bá máa sọ́ọ̀sìn ẹ máa pariwo wípé Nigeria is corrupt. You among the corrupt so
ibẹ̀ ni náà ó ṣe jẹ́ pé tó bá dìde fómìnira lẹ máa ní pé kó gbá sí gágá kó lè síta. Gbogbo ọmọ Yorùbá ẹ dákun ṣé bá ṣe máa ṣe lọ rè, ṣé bá ṣe mọ́ tó lọ leléyìí tá ò sì ní rí nǹkan kan sọ. Ìbéèrè mi nìyẹn o, nítorí nígbà tó sọ̀rọ̀ tiẹ̀ sìn ó ń sọ ní sọ bí ẹ wo kò dáa kí èèyàn má ní ọpọlọ. Bẹ́ẹ̀ ni kò dáa kí èèyàn má ní ọpọlọ, torí tó bá jẹ́ pé ọpọlọ wà lórí ẹ̀ ni ó yẹ kó mọ̀ wípé àwọn tó ń dìde fómìnira ilẹ̀ Yorùbá yìí ó ní nǹkan tí wọ́n rí ìgbà tí wọ́n ò wò ó fi ojú ọjọ́ ọ̀la wò àfojú ìjẹkújẹ ló fi ń wò, torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ wípé Kẹ́mi Badenoch tó jẹ́ pé ó tún fẹ́ dúró fúnlẹ̀ Yorùbá ìwọ yìí ló tún fẹ́ lọ ṣalátakò ìwọ yìí ló fẹ́ lọ ṣalátakò. Ẹ wo gbogbo ọmọ Yorùbá a lè faramọ́ mọ́ ẹ̀pin orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú wá lọ, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́ táwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni o, ẹ bá wa bi wọ́n léèrè o kí lè ẹ̀ṣẹ̀ wa lọ́wọ́ àwọn ìkà ọmọ àlè ilẹ̀ Yorùbá tí wọ́n ní tí àwa ọmọ ọkọ Yorùbá báwo Yorùbá nation máa jápa kúrò nínú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni o, a gbọ́dọ̀ fi Nàìjíríà lẹ̀ nítorí we are fucking sick and tired. Ọkọ tiẹ̀ ló jẹ́ kó yé wa pé Ṣeun Kútì wọn ni kò wá òkè rárá. Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Yorùbá nation no going back. Orílẹ̀-èdè Yorùbá nìkan ní ọ̀nà àbáyọ ẹ̀pin ìlú yìí, kò sí kankan mọ́ nílùú yìí nítorí a ò lè máa faradà báyìí lọ. Ṣeun Kútì àmúgbó wọn ní kí lè expect lẹ́nu àmúgbó tẹ́lẹ̀tẹ́lẹ̀, torí ẹlẹ́dẹ̀ mi náà ti sọ pé kó pààrọ̀ igbó tó bá mu. Tó bá jẹ́ pé ọwọ́ igbó yẹn ó ń fẹ́ jù kó pààrọ̀ ẹ̀, kó bá jẹ́ pé igbó Arizona láòdù ṣíṣà ní gbogbo nǹkan tó ń fà yẹn bóyá wọ́n po gbogbo ẹ̀ pọ̀ ní ẹni kó reduce ẹ̀ ó ń affect medulla wọn. Ẹ wo Yorùbá nation la fẹ́, divide Nigeria now nítorí wípé we are fucking sick and tired. Bẹ́ẹ̀ ni o, ó ti sú wa, a ò ṣe mọ́, ṣé tipátipá ni aláwọ̀ ò fẹ́ àwà ní ìrẹ́pọ̀ ẹ fún wa lórílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ni o, gbogbo àwọn ọmọ Yorùbá àtàtà ẹ jẹ́ kí a fúnra o, nítorí páńpẹ́ ò fura, páńpẹ́ jáná àjà ò fura, àjà kì í sí kòtò, bónílé ò bá fura ńkọ́ olè ní ó kó lọ. Ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. La fi ń sọ wípé àwọn máa bẹ ọ̀bí ẹni bẹ́ṣọ àtẹlẹsẹ̀ àti máa bẹ̀nà gbogbo ẹni tó bá láwọn ní dé òun máa láwọn ní dé bá. La fi ń jẹ́ kó yé yín pé ó dàbọ̀.